kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́bọ̀ ọjọ́ 24 oṣù keje ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni fi òróró yàn kí o sì gbàdúrà lórí àwọn ọmọ rẹ. Àkọ́sórí atarí nínú ìwé Jóẹ́lì orí 2 ẹsẹ̀ 28, èyí tó kà báyìí wípé yóò sì ṣe níkẹyìn, èmi ó tú ẹ̀mí mi jáde sí ara ènìyàn gbogbo, àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin yóò máa sọ tẹ́lẹ̀, àwọn arúgbó yín yóò máa láàlá, àwọn ọ̀dọ́mọkùnrin yín yóò máa ríran. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Àwọn òbí nìkan kò lè dá àwọn ọmọ wọn tọ́ fúnra wọn. Èyí rí bẹ́ẹ̀ nítorí àwọn nǹkan mìíràn tó kópa nínú àyànmọ́ ọmọ wà, èyí tí àwọn òbí kò lè ṣàkóso lé lórí. Lára àwọn nǹkan yìí ni agbègbè níbi tí àwọn ọmọ ti dàgbà, àwọn ènìyàn tí wọ́n bá sọ̀rọ̀, irúfẹ́ ẹ̀dá tí wọ́n jẹ́, àti pàápàá àwọn agbára tó yí gbogbo ìdílé wọn ká àti àwọn ọmọ ní pàtó. Ìdí nìyí rékọjá gbogbo nǹkan tí àwọn òbí ń ṣe nípa ti ara láti tọ́ àwọn ọmọ wọn. Wọ́n tún gbọ́dọ̀ máa gbàdúrà fún wọn lóòrèkóòrè kí wọ́n sì wá ìrànlọ́wọ́ Ọlọ́run láti tọ́ wọn dáadáa. Àwọn òbí gbọ́dọ̀ fi òróró yan àwọn ọmọ wọn kí wọ́n sì gbàdúrà lé wọn lórí nígbà gbogbo láti pa àwọn ọmọ kúrò lọ́wọ́ agbára ibi. Ní ìgbà díẹ̀ tí mo ti lò láyé, olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ara wọn níbí. Mo ti rí onírúurú iṣẹ́ ibi tí ọ̀tá ti ṣe nínú ayé àwọn ọmọ. Ní ọ̀pọ̀ ìgbà, àwọn òbí kàn máa ń dá àwọn ọmọ wọn lẹ́bi pé wọn kò ní àfojúsùn, eré ti pọ̀jù, tàbí jíjẹ́ ọ̀lẹ nígbà tí wọn kò bá ṣe àṣeyọrí, pàápàá nínú ẹ̀kọ́ wọn. Ó máa ń bí wọn nínú pé àwọn ná owó tó pọ̀ lé wọn lórí láìsí àyọrísí rere. Wọ́n lè má mọ̀ pé àwọn agbára òkùnkùn lè máa dènà ìlọsíwájú ọmọ náà. Ó ṣeé ṣe kí akẹ́kọ̀ọ́ kàwé dáadáa fún ìdánwò kó sì gbàgbé gbogbo rẹ̀ nínú gbọ̀ngàn ìdánwò. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní Yunifásítì Èkó. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n tẹ̀síwájú nínú ìrírí wọn níbí. Ní àwọn ọdún sẹ́yìn, níbi tí ọ̀dọ́mọkùnrin kan sì bẹ̀rẹ̀ sí ní tọ̀ nínú yàrá ìdánwò láì dúró. Hílàhílo kọ́kọ́ ṣẹlẹ̀. Àwọn tó yí i ká bẹ̀rẹ̀ sí ní pe ọkọ̀ pàjáwìrì. Ẹ̀wẹ̀, ó sọ fún wọn pé èyí kì í ṣe ọ̀rọ̀ fún dókítà, pé kí wọ́n pe olùṣọ́ àgùntàn òun dípò. Olùṣọ́ àgùntàn rẹ̀ gbàdúrà fún un, ara rẹ̀ sì yá. Ìfàmì òróró yàn máa ń yan ọmọ sọ́tọ̀ fún ìsọdi ńlá. Bí ó tilẹ̀ jẹ́ pé àyànmọ́ Dáfídì ni pé kí ó di ọba Ísírẹ́lì, àyànmọ́ yẹn ò wá sí ìmúṣẹ àfìgbà tí a fi òróró yàn án. Lẹ́yìn tí a yàn án, Bíbélì wípé ẹ̀mí Ọlọ́run bà lé e láti ọjọ́ náà lọ. Èyí tí a lè rí nínú Sámúẹ́lì kínní orí 16 ẹsẹ̀ 13. Ní orí tó tẹ̀lé, ó pa òmìrán Fílístínì Gòláyátì, ó sì di gbajúgbajà. Èyí tí a lè rí nínú Sámúẹ́lì kínní orí 17 ẹsẹ̀ 52 dé 51. Tí o bá jẹ́ òbí, máa sọ àwọn èrò Ọlọ́run sórí àwọn ọmọ rẹ, kí o sì máa fi òróró sàmì fún wọn déédéé. Jẹ́ kí wọ́n mọ̀ pé ti Ọlọ́run ni wọ́n jẹ́, àti pé ẹnikẹ́ni tó bá fi ọwọ́ kàn wọ́n fi ọwọ́ kan ẹyinjú Ọlọ́run. Èyí tí a lè rí nínú ìwé Zakaraya orí 2 ẹsẹ̀ 8. Mo gbàdúrà pé Ọlọ́run yóò pa gbogbo ọmọ mọ́ kúrò lọ́wọ́ ìkọlù ọ̀tá ní orúkọ Jésù. Àmín. Ka ìwé Sámúẹ́lì kínní orí 16 ẹsẹ̀ 12 dé 13. Bíbélì ní ọdún kan. Ìwé Àìsáyà orí 45 dé 47. Kókó ọ̀rọ̀.
ìfàmì òróró yàn àti gbígba àdúrà lórí ọmọ lóòrèkóòrè máa pa wọ́n mọ́ kúrò lọ́wọ́ ìpinnu èṣù, ó sì máa yà wọ́n sọ́tọ̀ fún ìsọdi ńlá. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín ọ̀run ṣíṣí orí ìrìn lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀run ṣíṣí orí ìrìn sí 08045454541 kí ẹnìkan kó ké hallelujah.